ṣe dáadáa mo bá yín, mo mọ̀ pé àlàáfíà náà ni mo máa bá yín pé ọdún ayọ̀ ni gbogbo wa ti ṣe láṣẹ Èdùmàrè. Bàbá ẹ mọ̀ kan tá bá wá lé ni. Tí ẹ bá ti wo ẹ̀rọ ayélujára yín, ẹ ti rí ẹ̀yin aráalé ṣáà náà ti gbọ́ ẹ ti rí gbọ́ ó ń trend ó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé bàbá ìṣègùn kan ló yan ìyàwó pásítọ̀ tóun náà jẹ́ pásítọ̀ lálẹ́, wọ́n wá lọ sílé ìgbafẹ́. Bàbá ìṣègùn yìí wá bá ìyàwó pásítọ̀ tóun náà ti di pásítọ̀ o, pásítọ̀ Mrs. ni o, wọ́n bọjọ ní nǹkan tọkùnrin àtobìnrin ní bàbá ìṣègùn yìí bá jẹ́ elédùà nípè ló lọ bá àwọn bàbá ńlá bàbá ẹ̀ làwọn ẹbí bá ìṣègùn bá wá gbé lọ́ bá ní mágùn lólù. ẹjọ́ ṣé àwọn pásítọ̀ tó ń fi mágùn sí ara ìyàwó wọn ni. ó ṣe yèyé oge ń bọ̀ bá yá ọ̀rọ̀ mi ò padà máa lójútùú. Kí ni mo wí? Pé ọ̀rọ̀ yẹn á padà máa lójútùú. Àwọn èèyàn ó sì padà máa gbọ́ torí pé gbogbo wa à ń jẹ mọ́sàlẹ̀ tẹ́tí ni níbi tó wéhùn ti wáyé nù. Sórí tó bá jẹ́ pé ẹni tí ẹ̀yin ọ̀bá kọ́kọ́ bí mi pé só lẹ́tọ̀ọ́ kí pásítọ̀ tẹ bí mi pé só lẹ́tọ̀ọ́ kí pásítọ̀ fi mágùn sára ìyàwó ẹ̀ ọ̀dà yèyé oge o só lẹ́tọ̀ọ́ kí babaláwo náà báyàwó pásítọ̀ láṣepọ̀. Ìbéèrè ńlá rèé o. Àní ká padà sí wàá gèfèrí àlálìká wà nímọ́ àhùwàlìká wà nímọ́ ànírín gèfèrí mọ́. Àwọn pásítọ̀ yẹn àti babaláwo bá ṣègùn yìí ọmọ pé àgbà ìṣègùn tí ń bá babaláwo ṣèlérí bọ́pẹ́ títí ọwọ́ àwa bàgbà ṣègùn ọwọ́ àwo ló bá hùn. Níjọ́ táwọn ọmọ búkógun wá bá wa àwa ti fọwọ́ gbálẹ̀ pé kí wọ́n dọ̀bálẹ̀ ní tí pásítọ̀ ní ló fi sọ́yàwó ẹ̀. Kí ni mo wí? Tí pásítọ̀ ní ló fi sọ́yàwó ẹ̀. Ó ti mọ̀ pé báíbù ò lè sọ tí ó sọ ló sọ ohun à ń jẹ mọ́sàlẹ̀ tẹ́tí ni èmi ò sọ fún yín kò ṣe ní sọ gbogbo nǹkan kọ́ yẹn ṣe tó ṣe tó ni gbogbo ìwé ìwà yẹn jìnnà tó bá yẹ kó fẹ́ràn rẹ̀ ọba ṣe bí ìwú ẹtu mọ̀jẹ̀ tó àṣírí iṣẹ́ ìka mélòó ní wọ̀wọ́ ẹtu. Kí ni mo bí yín? Ìka mélòó ní wọ̀wọ́ ẹtu? Ìka kan ní ó wọ̀wọ́ ẹtu. Àwọn àgbààgbà wáṣẹ̀ àwọn náà fi yún sọ́yàwó wọn. Kò sí tọkùnrin mi bá débẹ̀ kò ní rí nǹkan kan. Ìka kan ní wọ̀wọ́ ẹtu. Ẹni tí pásọ̀ ní ló fi sọ́yàwó ọ̀tí ó ti wá burú jù. Ó ti burú jù. Pásọ̀ yẹn náà ó sọ dáyè kan. Sórí kìí ṣe jọ́ yẹn ló ṣẹlẹ̀ o. Kí ni mo wí? Pé kò ń ṣèjọ́ yẹn kò ṣàkọ́kọ́ wọn nìyẹn. Ọ̀rọ̀ mi padà máa wá mújẹ ọ̀gbọ́jọ́ tí mo ní ọmọ tí ń báyàwó bàbá ẹ̀ sùn. Bẹ́ẹ̀ni. Tó lóun àṣemọ́mọ́ ṣùgbọ́n bàbá tí ń kọlẹ̀ fún igba àárọ̀ igba ọ̀sán tí ò gbin nígbà tí wọ́n kọlẹ̀ tí bàbá rálágàsú ó lóun amọ̀mọ́ bí ni pásọ̀ amọ̀mọ́ bí ni ó sọ wọn débẹ̀ ni ó wá lọ bá wọn àgbà pé ẹ̀gbín jẹ mí. Wọ́n wá fún un ní nítorí yẹ kó fi sọ́ra níjọ́ kọ̀ọ̀kan ni mágùn lè wà lára obìnrin fọ́dún 10 o. Bẹ́ẹ̀ ni o níjọ́ tọkùnrin ọba ti súnmọ́ kò ní lù o tọkọ rẹ̀ bá súnmọ́ oní tí ó lò kò ní lù o. Ṣùgbọ́n ẹni míì tó bá ti ṣèta tó bá ti ṣèṣekúṣe bí ṣe rínú pásítọ̀ ti mọ̀ pé báíbù kọ́ ló lè ṣe é n tó lè múnu a ní apádà tí wà gèfèrí ká sọ̀rọ̀ gèfèrí ká rìnrìn gèfèrí jọ́sí níjọ́ òlà kéèkì ó ta ni téèyàn ò ní jóbèlè. Kí ni mo wí? Níjọ́ òlà kéèkì ó ta ni téèyàn ò ní jóbèlè. Sọ́ká ní ọ̀sán ni lóko téèyàn ò ní sáré wálé. A ní ká rìnrìn gèfèrí ká sọ̀rọ̀ gèfèrí ń sọ gẹ́gbà kí ní kan ó ṣe wọn ò bí ọmọ náà tó bá pẹ́gbẹ̀rún tó bá nawọ́ sí wọn gbogbo jìnnìjìnnì ó mú wọn
wọ́n á mọ gbọ̀n jìgìjìgì wọn ò ní rẹ́sẹ̀ gbé mọ́ ẹ̀mú ń bẹ tí mú oníṣẹ́ ibi wọn á fi sí ṣọ́ọ̀bù tó lè bá débẹ̀ mú mú kalẹ̀ ẹ̀mú ẹyọ kan ni wọn á ní àbà bá mi bá ẹ̀mú bá mi mú tí ó mú ẹni ó bá wọ ṣọ́ọ̀bù tó fẹ́ lọ jalè wọ́n á ṣe bẹ́ẹ̀ nígbà ìwáṣẹ̀ kí ni mo wí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ o wọ́n á tún máa ń ṣe pé kí ni agbódegbàjó téèyàn bá ti wọlé onílé tó jáfẹ́ jálẹ̀kùn yóò gbélù báyìí yóò máa lù agbódegbàjó nù ìlú gángan wọ́n fi ṣe tó ń tọ̀ wọ́n á máa jó wọ́n máa ṣe bẹ́ẹ̀ wọ́n tún fi ṣe obìnrin tó jẹ́ pé ọkùnrin míì tó bá ti débẹ̀ báyìí pé yóò ṣe pé kíní báyìí kọ́sẹ̀ nírẹ́ ni pé ewu pẹ̀lú mi ò ṣe wọ́n tún fi ṣe bẹ́ẹ̀ gbogbo nǹkan yẹn tẹ́ ṣẹlẹ̀ yìí àwọn àgbà wo wọ́n fi sọ́yàwó wọn nígbà ìwáṣẹ̀ ni téèyàn bá ní fi sọ nǹkan ní ẹ̀ èmi ò lòdì sí àjẹmọ́sàlétí ni pásítọ̀ tó lọ báwọn àgbàlagbà ọmọ àgbà nù ń ṣàlélúyà ń sì tó ń ṣe tìbílẹ̀ lábẹ́lẹ̀ ni ẹ̀yin náà ti ń dá àmọ̀ nìyẹn. Elédùwà kó ràn wá lọ́wọ́ àjẹmọ́sàlétí kan náà ni wá. kan ní gbogbo wa tó fi sọ́yàwó ẹ̀ nù sórí obìnrin míì tó bá ń wàhálà ọkùnrin gbogbo tó bá ní ló fi sọ ọ̀gbọ́n tí wọ́n ní tóbìnrin bá lòdì àfògbójú wọlé kí ni mo wí. tóbìnrin bá lọ sóde àfìgbójú wọlé. bó ti lé àlèdè àgbéjà lẹ̀. bó ti lé àlèdè ìjà ló máa gbé. àwọn olórin bẹ́ńdọ̀n àjàdí ìlọrin ní bóbìnrin ròde àfògbójú wọlé o bó ti lé àlèdè àgbéjà kálẹ̀ bóbìnrin ròde àfògbójú wọlé ọ̀gbọ́n tó ń kọrin Jábàdé Àlàó ní ọlọ́run ó dáa kì í ṣe tán ni obìnrin tó ti ilé àlèdè tó dé tí ń gbọ́kọ rẹ̀ lójú kí ni mo wí. wípé ọlọ́run á da obìnrin tó ti ilé àlèdè tó wá tún gbọ́kọ ẹ̀ lójú. tó wá dé tí ń gbọ́kọ ẹ̀ lójú ọlọ́run ó dáa kì í ṣe tán ni obìnrin mi bẹ tí ń bá ń fòrò ọkọ ẹ̀ báyìí ilé ayé ó sùn ọkùnrin náà tí ó mọ̀ bó ń ṣe ilé ayé wá òun ni ó sì mọ̀ ṣàbùrú bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà o bẹ́ẹ̀ làfà bẹ́ẹ̀ ń wòlíì ṣe bẹ́ẹ̀ ráwọn ẹlẹ́yà gan gbogbo àwọn jáde ní òní tí wọ́n lé fi ń pa wọn ṣé torí ọlọ́run wọn fi hàn ní àbí torí àfá ṣé mo rà àfá tẹ́lẹ̀ ń tálíkà tí wọ́n fi fẹ́ wọ́n máa ń tọrọ owó kí ẹlẹ́yà ń gbàrú ní tagbági ẹlẹ́yà ẹni tí ń jàtọ̀ ọmọ gbàrú gbogbo wa náà àrùn kọ́ là ń gbà ẹni ọba lágbára ní sèèyàn láàánú yóò ṣe tọ́lọ́ni lọ́lọ́run ṣe tiẹ̀ téèyàn bá bọ́lọ̀ ń dúró dáadáa ọlọ́run á dúró tì í téèyàn bá ní fi sọ̀nkẹ́ ẹ̀ béèyàn bá kojú ìjà pèmí náà ní sí jìnnìjìnnì ó mú mọ́jà tọ́ra wa mọ́jà jẹmọ́sàlẹ̀ tẹ́tí bí gbogbo ẹ̀ ṣe múra yìí nìṣe téèyàn bá lòun bọ̀ wá ń kógun bọ̀ wálé àwọn míì tó ń bàtí débẹ̀ ò ní lè kú òun bẹ̀ mọ́ ọmọ náà ni n tó ní ló fi sọ́lé ẹ̀ n téèyàn bá ní ó fi sọ́kọ ẹ̀ n téèyàn bá ní ó fi sọ́yàwó ẹ̀ n tí pásítọ̀ ní ló fi sọ́yàwó ẹ̀ mọ́jà jẹmọ́sàlẹ̀ tẹ́tí wọ́n máa ń lu mọ́gùn tó bá yẹ kó rẹ́rù ẹ̀ ni kò bá má kú tó bá yẹ pé wọ́n lọ mú ejò paramọ́lẹ̀ wọ́n wá lọ mọ́jẹ̀ tó àṣírí iṣẹ́ tán ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó bá wá fi ilẹ̀ náà ta ni ó lẹ̀kùn mọ́ wọ́n bá sọ bí ẹmọ nílẹ̀ kíní jọ́sí nílẹ̀ sẹ́ẹ̀lì jọ́sí tí wọ́n móbìnrin oníṣìnà wọ́n wá mú lọ́dọ̀ Jésù wọ́n wá sọ pé ẹni tí ó bá ṣe irú ẹ̀ rí ní kọ́kọ́ sọ̀kò sí kálukú wọn wá ń sá lọ Jésù wá ní ta ló ṣèdájọ́ ó ní ìwà yín ló ṣèdájọ́ o Jésù sọ pé òun kọ́ ló ń ṣèdájọ́ o ìwà yín ló ṣèdájọ́ ìwà ogun ló ṣèdájọ́ yìí kí ni mo wí. ìwà ogun ló ṣèdájọ́. òun lèmi fi sọ pé téèyàn bá ní òṣoògùn ó tọ̀ wọ́n ọba pàdé ni o mọ́ rù lóògùn ẹrù o mọ́ fojú dí àgbàlagbà o ọmọdé tí ń báyàwó àgbàlagbà ṣe yẹ̀yẹ́ tí ń fọwọ́ kọ́yàwó àgbà lọ́rùn ikú ní wá o àwọn yòókù kìlọ̀ fúnra wọn pásítọ̀ káre ọmọ àgbà ló tù fẹ́. ẹ̀yin aráalé òun lẹ ti rí yẹn wọ́n ní nǹkan tí pásítọ̀ ní
òun ló fi ṣe kíni ló fi ṣọ́yàwó ẹ̀ wọ́n wẹ̀bi dànù lọ́dọ̀ bàbá àlùbáríkà yẹn ní ìgbódú ibikíbi tí wọ́n bá ti ń bọ̀ ṣáàdé ìkòròdú garage kó wọ mọ́tò tó ń lọ sí ìjẹ̀dẹ̀ road tó bá ti tó lọ sí ìjẹ̀dẹ̀ road bọ́lẹ̀ ní ìgbódú junction béèrè bàbá àlùbáríkà tàbí kó pe 08023829492 08023829492 wá wẹ̀bi dànù ibi òní kàn wá àmì àṣẹ Èdùmàrè ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.